أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها يا أكيد وبوابي aku ọjọ́ ńlá ìní ọlọ́ọ̀bá yóò lè ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlọ́ọ̀bá kò ní dààmú ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bá yóò kún wa yóò pẹ̀lú wa ọlọ́ọ̀bá kò ní fi wálẹ̀ fún ìyàjẹ́ kò ní fi wálé ọ̀tá lọ́wọ́. Mo come across ìkíní kan lórí platform ọ̀dọ̀ títí wa tí ń ṣe Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum pé wọ́n forward ìkíní yẹn, so Raimi Isiaka 723 ló forward message yìí sí inú group náà. So in the group only someone spent nearly 40 years on Baranda without establishing even a single kiosk as an investment in Ògbómọ̀ṣọ́, only to return as an opportunist and start calling Ejide Tiwa, who has been creating jobs and supporting livelihoods aláàánú mẹ̀kúnnù and ọ̀tá ìlú. Ẹni ibi lásán ó nìyí o, mo ní níbi ẹni tó bá fẹ́ dáùtì kó seek fún 08037 60 60 64 máa lè send ẹ̀ sọ́nìtọ̀ ẹ̀ request fún privately kẹ́lẹ́ bá rí ó likely tí wọ́n bá ṣe ní nígbàgbé kí n send ẹ̀ sí lórí gúrúùpù tó ti sọ Ògbómọ̀ṣọ́ Masjid ẹ̀ ti sọ ẹ̀ ń lo mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ẹ̀ fi ń bá ìlú Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́, ẹ̀ fi ń bá àpèrè jẹ́. Ẹni tí ń jẹ́ Raimi Isiaka 723 irú ẹ̀san tọ́lọ́run bá máa ń san fẹ́ni tí ó kọrú nǹkan báyìí nípa ọba àlú rẹ̀, Ọlọ́run bá yóò san fún yín. Kí lẹ fẹ́ kí kábíyèsí eléyìí kò ṣe fún yín tó fi yàtọ̀ sí ìtẹ́ tí ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ètò wà ń lẹ̀. Nígbàtí kábíyèsí dé wọ́n láwọn ọ̀talẹ̀ àwọn onílẹ̀ táwọn fẹ́ ta, wọn ò lè encourage anybody kan wà ní court pé wọ́n gbìyàn káàkiri lórí ó sọ̀rọ̀ ọ̀lẹ̀ kò sọ̀rọ̀ ọ̀lẹ̀ pé wọ́n ń jà lé lórí. Kí ló tún kù tẹ́ tó fẹ́? What else do you want? Gbogbo summits lóríṣiríṣi tó ń ṣe lórí economic summit tó ń ṣe asòfin nǹkan kan gbogbo ilé ìwọ̀n tán ẹ wò rí gẹ́gẹ́ bí ìdálé iṣẹ́ lẹ̀ àbí credo carnival, ẹ ò rí gẹ́gẹ́ bí pé ó kó àwọn èèyàn mọ́ra, àwọn èèyàn dẹ̀ tà wọ́n rà wọ́n tà wọ́n sì jẹ èrè. Ẹ wá sọra yín di mi ò mọ̀ bóun náà ní jẹ́ bẹ́ẹ̀ o bọ̀ tó fẹ́ dàbẹ́ ni pé ó kọjọ jọra wọn tó jókòó sójú kan náà tí ṣọ́ọ̀bù fi di ahoro tó fi di ahoro mọ́ lọ́wọ́ tó bímọ tí ò rí tọ́ abímọmọ́tọ́ tí ń fi ojoojúmọ́ ayé tí ń fi ń retí àjẹkù tí ń fi ń pọn ọmọ lẹ́yìn rẹ̀ kálẹ̀ káàkiri tí ọmọlé tí ọmọ̀nà rẹ̀ tí wọ́n tó sì níran tó wọ́n fi ìran rẹ̀ tó wọ́n fi jẹ́ tó fi ń ba ìran lórúkọ jẹ́ tó fi ń bà wọn lójú jẹ́ táwọn irú rẹ̀ kan ní mò ń bí wọn mọ̀ bóun ní jẹ́lé tó bá jẹ́ bóun náà ló ń jẹ́lé ìkọ̀yà mi lẹ́nu tó bá sọ lọ́rọ̀ báyìí jáde tó wọ́n fi ṣọ́ọ̀bù rẹ̀ tán fi sọ bí tán gbé ti ń ṣe ọ̀tẹ̀ ìlú. Ẹni kábíyèsí ò ní sùúrù tó, kábíyèsí mọ̀ pé ibi tí wọ́n ti ń bú òun nìyẹn, kò tí ì fi ìjọ kan kò tí ì set up anybody kan wá gbé níbẹ̀. Ṣé rò pé nǹkan tẹ́yìn ń ṣe láàrin ẹ̀ tó bá jẹ́ pàlájì Èjìdé náà máa ń ṣe bẹ́ẹ̀ fún tó yẹ pé irú kábíyèsí àṣẹ̀fọ́ láìpọ̀tẹ́ ilé ìkẹ́ Ìjìdé láyé ni láti pé kọ́ wà nínú ààfin bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ pé irú àṣẹ̀fọ́ láì mo fẹ́ ṣìlò Ọlọ́run bá kọ́ mọ́ jẹ́ kí n ṣìlò torí àwọn àṣẹ tó wà nínú. Kó jẹ́ pé látàpá apá ibì kan ẹ̀yin yìí ò bá Èjìdé tán ẹ ò sì ṣiṣẹ́ torí Èjìdé torí pé oúnjẹ ẹ̀gbin tẹ̀ ń jẹ ẹ rò pé tó bá jẹ́ pé ohun tẹ̀yìn ń ṣe sí kábíyèsí Èjìdé lẹ̀ ń ṣe sí níbi gúrúùpù yìí tẹ̀ ń jókòó nínú empty shop yẹn, ṣé o pé mo ní ti fi Black Maria àwọn ní ti fi kó yín? Kábíyèsí ò tí ì ní sùúrù tó kábíyèsí ò tí ì ní sùúrù tó
tẹ́ ń fi ń peru Yunusa tí ń fi ń gbèrú kọjá láwájú ààfin dúró níwájú ààfin tí ń fi ń bú kábíyèsí tẹ́ ń fi ìlú bú kábíyèsí òtún tí ní sùúrù tó ẹ wá ní kò tí ṣe investment olórí burúkú kan wọ́n ṣàǹfààní tó yẹ pé ọmọ èpè ọmọ àìjírí ọmọ ẹ̀jíkọ ẹni tí ò ṣe tọrọ nínú ọmọ wá dìde wọ́n gbé microphone dání láti mọ bú kábíyèsí pé kí ni wọ́n fi empowerment ṣe èèyàn mélòó náà empower ẹ̀wọ̀n mélòó wọ́n empower ẹgbẹ́ jáde ayé àwọn èèyàn tí bàbá olówó yí bá empower tó dé èèyàn eléwo ni wọ́n yá lówó torí owó náà dá padà rí eléwo ni wọ́n ẹ̀dákọ̀ èèyàn kan pé wọ́n yá lágbájá lọ látara owó yẹn ní ó fi di èèyàn bá jáde lára ẹ̀yìn náà ẹ̀bá tí máa wè kí sàkálẹ̀ káàkiri ẹ̀bá tí máa jà lórí ebi mẹ́kà náà fún yín tẹ́ẹ̀ta mẹ́kà tẹ́ẹ̀ pín owó sọ́wọ́ sí ọlá náà nìyẹn ṣe bọ́ sí ń lò nìyẹn sẹ́yìn gbé nǹkan kalẹ̀ tí àwọn ọmọ yín tí wọ́n dé bá ní ti dáadáa tí wọ́n rí nǹkan rẹ̀ sọ nípa yín ẹ wá ní ẹnìkan tí ń ṣe bàràǹdà tí wọ́n bá gbé yín yálàyà bàbá ńlá bá bẹ́ẹ̀ nìkan ò lè mú yín bọ́ ẹ túmọ̀ nǹkan tí wọ́n ń pè ní bàràǹdà ẹ mọ̀ tán pé bàràǹdà ni it's just like somebody who is living a fraudulent life tó bá ní wọ́n kọ́ lọ ṣe kí ní ọkàn forward ẹni we know the limits ẹni tó ṣe ọlọ́run mú ẹ èmi ọmọ ẹni tó ṣe o mọ̀kàn ríra èmi ìyàjẹ́ kí n tútù wò kí mọ́ ṣe orúkọ pè kí mọ́ lórí gbẹ́ṣẹ̀ ẹni ẹlẹ́ni kí mọ́ lórí gbẹ́ṣẹ̀ ẹni ẹlẹ́ni jẹ́ kí n tútù wò torí it was sent to me olólùfẹ́ ìlú wọ́n send ẹ̀ sí mi pé kẹ́ wò ń tọ́jáde lórí pláfọ́ọ̀mù wọn ó nìyí Rahim Isiaka 723 ló gbé jáde tó ń lò lórí WhatsApp mo tún sọ ní pẹ̀lú nǹkan tó tún lọ rí wọ́ máa lè pípọ̀ rẹ̀ ni tó tó wá fẹ́ pè ní kèfèrí eléyàn lóyìn bí wọ́n tó bó tún fa àbájú torí nǹkan tó hàn gbedegbe ni pé òun gangan fúnra ara rẹ̀ ẹlẹ́bọ òun gan fúnra ara rẹ̀ àfà ẹlẹ́bọ kò mọ̀ nǹkan tó sọ fún Imam Habibu ní nígbà àkọ́kọ́ tó fi ń pọ̀ṣù kí ní ẹgbẹ́ níbo ní wọ́n gbé ti mọ Yunusa torí náà Habibu gan náà tó fẹ́ wá láti nọ́ọ̀tì tó ń fẹ́ jẹ ìmámù tí ó bá sọ̀rọ̀ ẹgbà ẹ̀mí rẹ̀ ebi làbíbù fi sá ẹgbẹ́ omi ò dá sọ̀rọ̀ kí ní ẹ̀dá pẹ̀ fi sílẹ̀ ẹfọ̀rọ̀ yìí lẹ̀ èmi Zubairu Muhammed Taofeek mọ̀sùkú wà láì ń dúbẹ̀ ẹnìkan tí ó pẹ́ òsì àbùkù tí ó pẹ́ òsì Habibu èmi pẹ̀lú ọ̀rọ̀ kù tó pọ̀ èmi òun àti Ibrahim tóun náà kúrò pé lọ́yà lòun nígbà náà àjọ pọ̀ṣù kí ní overnight káàkiri lórí ọ̀rọ̀ yìí olùsùgbù àjọ pọ̀ṣù rẹ̀ kiri tí àwọn ọmọ wípé wọ́n plant olùsùgbù sí wọn láàrin pọ́pù wọn ni tó yí passionate ara rẹ̀ as lawyer táwọn tó fi lọ rẹ̀ fún láwọn fáktì kan ìjọ tó sọ pé kí wọ́n máa kọlì kí wọ́n ní ibi tó lọ mú wa lọ ní sábò mú wọ́ bẹ̀ báyẹ̀ mú wá wọ̀ báyẹ̀ ilé ìbí ara àwọn ọlọ́dẹ náà ṣe bí wọ́n sọ pé lọ́yà lónìí ojú wa mọ̀ ti rí nǹkan lórí rìn yìí o ní mo máa ń sọ níjọ́ náà nígbà tó sọ pé óyá ẹ máa sọ nígbà wọn bí lágbájá ta lọ́kàn ìgbóná àti ìdébìbò séèjì yẹn ni mo fi sọ pé ẹwò àlótọ́rọ̀ ni mo wà náà wẹ̀mú èmi lórí sí mu we've overstayed àti mú wọ́n bí ojú fẹ́ mọ́ wọn kàbí 99 lọ Síkírù wá ń jòkó níjọ́ náà tọ́fẹ́ wá mọ́ ṣe fẹ́ kọ́ mọ́ ṣe fẹ́ wọ́n fẹ́ wá igi tán fẹ́ tò torí àṣírí igi yẹn ti tú wọ́n fẹ́ wá igi mí tán fẹ́ tò pẹ̀lú Alhaji Ibrahim ká tó fún ọmọ ẹgbẹ́ kájókò Imam Habibullahi wà lórí ìjòkó jọ náà tani ká Alhaji Ibrahim kọ́ mọ́ sọ ìtàn orí ìgbó ni gbogbo wá wà táwọn ìkan tó ń kọ́ ẹ̀yìn orin ìlà tó ṣẹ̀ṣẹ̀ wà mọ̀ tó olúṣubú fún ara rẹ̀ ọjọ́ ẹ̀ka kankan tọ́jọ́ mọ́ lọ àtọ́ wọ́n sì tún jọ wà pẹ̀lú àwọn ọmọ anulẹ̀ ayélujára ọ̀hún náà ní Kaduna àwòtọ́lọ́mọ lára ni
gbogbo ọ̀nà tó fi ṣe impersonating tá a fi jọ lọ rí kọ̀wé àtúwé tá a kọ lọ́sọ̀rọ̀ àwọn àyímọ̀ it's enough to pick him up. láfi wá bá mi tọ́jú pé àwọn lọ́ọ̀yà tó ń lò ń gbà náà káwọn lọ́ọ̀yà kan dúró ní kán mọ̀ dára wọn láwọn mọ́ wọ́n ti láwọn lọ́ọ̀yà tó yẹ pé wọ́n tún kẹ́bí mẹ́wàá tẹ́tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó yẹ pé wọ́n ṣetán láti dúró tí ọ̀rọ̀ yìí àṣẹ wọn rán wá ní sí wọn láàrin táàfìlò eyín Ibrahim Olúṣubú ọ̀rọ̀ parí tòótọ́ àti yóò kẹ̀lá ní tó fi easy fún ẹni pé acclaim ọmọ nílé ọba ní ó kú ọmọ àlè ọ̀rọ̀ mi tó dún padà rọ̀rẹ́ sọ yín lábúrú ló mú mi fẹ́ ta sí wọn náà dáadáa àwọn ti lé lọ́ba ní Kàláàfin mi ò ní táìmì ìrìn ní sí lébi ẹ̀rùkú so máa kàn lọ rí wọn jókòó tí wọ́n ti fẹ́ fún 10,000 naira àwọn ọmọ tún jà lórí 200 naira 300 naira ọ̀sẹ̀ tó kọjá ìyá alágbájá lọ́gbà àbúrò alágbájá ò fún mi kí nìkan for when I have something doing ní wọ́n tó dé nìkan tó ti bẹ̀rẹ̀ sí alálẹ̀ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ yóò sì dá ẹni kò kọ́ mọ́ wà níbi tó bá wọ ẹ̀kọ́ you don't come to tell lies in order to fall the town míjọ kan ni mo rí níwọ̀nà ní ọ̀nà odò ọba bẹ̀rẹ̀ tí ń fẹsẹ̀ fọ́ níbi ọ̀nà àgbègbè tí ń fẹsẹ̀ fọ́ lélẹ̀ mo wá ń sọ mo ń lọ sí kòǹgbà náà ní mo tó múlẹ̀ ẹwọ́ bí tán báyìí rẹ̀ rí at that time ní kálọ̀rí share account káwọn seek fún appeal fund táwọn fi gbowó pa fi agitate no I don't do it pé kálọ̀ share account kan pé I need you I don't do it that is why I'm waxing stronger tó fi di sin mi ò fọ̀rọ̀ bí mo fẹ́ gba owó ní mo fẹ́ mi ò fi bẹ̀rẹ̀ rẹ̀ tí ẹ lọ kọ́fà pẹ̀lú orúkọ ọmọ inú ilé ọba ẹ sì tó fi ń gbógun ti ọba ẹ pèrè ẹnu ọmọ inú ilé ọba ẹ fi ń gbógun ti ilé ọba ebírú rẹ̀ náà ni olúwa tàná ṣe lé mi lórí tí ó mọ̀ nírí tí ibi kankan pa mí rí tó bú mi tó gbé mi ṣe kẹ́ tó ṣe gbogbo rẹ̀ ojú ń bọ̀ lóluwà bí nígbà tó lọ́wọ́ mú tí wọ́n kọ ìlúra rẹ̀ kódà ó jẹ́ pé wọ́n dájọ́ ni kókó náà ṣiṣẹ́ rẹ̀ ni ọmọ yìí tó ti lọ rí iná lórí ẹjọ́ tó bá jẹ́ pé owó yìí bá ná síkùn ara rẹ̀ ọba ná fún ara rẹ̀ gbogbo ní tó bá lọ nímọ̀ tí kú mi ló ti rí ẹ̀yìn ó kéwì séwì náà wà padà ta léè tó ṣe lé mi lórí sí ewì yẹn náà só padà rí ewì yẹn náà ta sórówó pa lórí ewì yẹn lórí mi tó tó pé àwọn ẹlòmíì eléwì míì níta náà tó sọ̀rọ̀ wọ́n sì rí kan wọn tó rí jáde mọ́ for how long are we going to continue this nonsense? Wọ́n ń dìfẹ́ndì bàbá olówó rẹ̀ níbi ibi bàbá olówó ọmọ kan ló sọ̀rọ̀ nípa ibi tán gbé tí ń ta ọjà wọn níwájú ibi tán pè nílé wọn títí ìbẹ̀yẹn di síhùn tí ìrí ọ̀dà fi síbẹ̀ wájú ilé yẹn gangan ẹ̀yin ará inú ilé mo ti fẹ́ sọ̀rọ̀ jáde pé Ọlọ́run lè pín kọjá pọ̀rọ̀ tí mo sọ yìí kó jẹ́ kán lè ṣàánú yín kán lè tètè tún ṣe wájú ilé yẹn gangan wọn ò ní bọ́ ò látọ̀dún mélòó wọ́n máa ń gbégbà sí àdúgbò báyìí lọ yìí pọnmi láti bòmí ìwá sínú ilé tí wọ́n lò ní níwájú ilé tí bàbá olówó yìí pè nínú ilé wọn ilé bàbá àwọn nìyí. What about that? ṣé blackmailing ni? ṣé mo tún fi léyìn blackmailing wọn? ṣé mo fi léyìn blackmailing wọn ni? tó ipa dákẹ́ kí ló kọ inú ilé wọn l'Ógbómọ̀ṣọ́ tá a lè fi sọ̀rọ̀ pé ọmọ inú ilé báyìí ni? mo sọ ọ̀rọ̀ kan lórí fídíò ni wọ́n kọ́ ṣe kó tó kúrò pé mo ṣe léyìí tí mo fi sọ ìtàn padà hàn wípé èmi pẹ̀lú AIG Babalọlá ìṣẹ̀lẹ̀ tàlejò búra wa tàlejò fa ọ̀rọ̀ lọ títí lórí rẹ̀ but he played a very serious role but síbẹ̀síbẹ̀ he plays it tactically at the end of the day but níbi àgbéniyẹn that is where he has got it wrong tí wọ́n lò wọ́n ṣé wọ́n sọ pé gbogbo ẹni tẹ́ bá ti ní ipò nílùú Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ máa fi gbógun tí ẹ tó bá wà lórí àgbèrè ni I am not regretting this word I want to say kábíyèsí àná bí Adéwùsì fọmọ AIG wọ́n ṣe gbógun tí wọ́n náà nìyẹn lórí ọ̀rọ̀ development lórí ọ̀rọ̀ nǹkan báyìí fẹ́ wo nǹkan báyìí tí ìbá ṣètò ọwọ́ wa lọ́fẹ̀ẹ́ ṣé dandan ẹ̀dẹ́kọ́jẹ́ pé yìí ni kẹ́ gbogbo tó bá ti wà lórí ipò kọjẹ́ pé wọ́n máa sìn yín ni àwọn èèyàn máa sìn yín lọ́jọ́ ọkú ni ṣé dandan ni ẹ fi orúkọ Ògbómọ̀ṣọ́ fi di èèyàn mo ń wo Ògbómọ̀ṣọ́ ọmọ yẹn dára ẹ̀yin ọmọ sọ pé wo agbára yín ni ẹ̀yin ọmọ tó gbogbo àgbáyé ló ní àpọ́nlé fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wá dé tàìdé ẹ wá tún wá mú
ẹ̀wọ̀n tó máa ń lò láti fi bàlújẹ́. Ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa pé committee tó set up lórí Ògbómọ̀ṣọ́ nípa security, ṣé AIG Babalọlá sọ wà níbẹ̀ àbí kò sí níbẹ̀? Ipa wo ni wọ́n kó lórí àwọn ọmọ tí ń ṣe jàǹdùkú nínú ìgboro, tí ń ṣe ọ̀rá ìsà nínú ìgboro? Lọ́jọ́ tí ọmọ kan kígbe pé nǹkan kan ṣẹlẹ̀, wọ́n kidnap wọn jẹ́ wọ́n lọ ọmọ ẹjẹ́ káwọn lọ rí mú. Nínú security report ní ṣé ọ̀rọ̀ sọ nípa rẹ̀ nígbà tí wọ́n mẹ́ni tán fẹ́ mú gbà náà ta lọ́lọ́rí ìgbàlẹ̀, ṣé bí ọba oko òbí kan lọ́lọ́rí ìgbàlẹ̀, ṣe question ọba yẹn pé kí ló dé tó fi lè lórí ìgbà criminal kalẹ̀, a suspect kí ló dé tó fi lè lórí ìgbà kalẹ̀ tẹ́ fi kan investigate lórí ọ̀rọ̀ rẹ̀. Why? And then deal with the security committee of the land. Ẹ̀sìn tó ní oyè lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní ìlú. Ẹ ò rí ẹ̀sìn defend, ẹ rí security ìlú defend, àwọn kan wá ń bà ló jẹ́ lọ. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ ò tí ì jáde bú èébú kábíyèsí, gbogbo nǹkan tó jọ mọ́ ti kábíyèsí ẹ̀ ò bá wọn lọ́wọ́ sí. Tẹ́ bá pàdé bíi bí wọ́n ṣí mọ́sálásí òun sí mọ́sálásí, ó níbi tí arágbé ti kanra wọn mọ́ra wọn lẹ́ fi lọ ni, kì í ṣe pé torí pé kábíyèsí fẹ́ lọ síbẹ̀, torí pé abẹ́rẹ́ tó lókun dì ní ẹ̀yìn ọ̀fẹ́ bọ̀kùn ẹbí jẹ́. Ibi credo carnival lẹ́yìn ò ṣí, ibi credo carnival lẹ́yìn ọ̀lọ́, àwọn ìyàwó yìí dáṣọ credo carnival wọn lọ torí pé ẹ̀fẹ́ bàlújẹ́, ẹ̀fẹ́ bàlújẹ́, ẹ̀fẹ́ balẹ̀ yín jẹ́, ohun oníbi níran nìyí. Ẹ ṣe advice àwọn yòókù náà pé ohun oníbi níran ni wá, ẹ má jẹ́ ká bàlújẹ́. Barrister Abdulsalam, Ààrẹ Abdulsalam, the former Attorney General of Oyo State, I will continue singing praises songs about you. Mi ò ní gbàgbé Abdulsalam láyéláyé lórí journey yìí. He tried. He buried his pride. Abdulsalam mú gbogbo mọ́tò wọn sì gbé mi láti pé kí ìlú lè bá dàgbà. Ìta sọ fàlájì mùsùlùmí nìyẹn o. Mọ́tò yìí ẹgbẹ́ mi. Ṣé wọ́n rẹ̀ yín jẹ ni? Ókè tó bá jẹ́ pé wọ́n rẹ̀ yín jẹ ni, jẹ́ ká dúró tí pé wọ́n rẹ̀ yín jẹ ni. Ẹ fi ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́run ọba káwọn tó lọ́wọ́ bá fẹ́ ṣe. Committee tẹ set up nílùú Ògbómọ̀ṣọ́ ìwó ló padà jánà. Kí ló bá jáde? Ẹgbẹ́ lágbájá ẹ mọ́ tù lágbájá rẹ̀ ṣe kí ni ẹ mọ́ ṣe kí ni. Imi gíngílé tí àwọn ọ̀gbẹ̀gì bí ojú bá kúrò ń bẹ ọkàn lè kúrò ń bẹ. Ṣé rò wípé tí àwọn bàbá atúnṣe bá ṣe báyìí tán máa ní ẹ̀ka wọ́ sókè wípé Ọlọ́run yóò dá fún yín, Ọlọ́run ṣe. Ìjọ tí wọ́n ti gbé iṣẹ́ ìpè láti inú ọkàn tí wọ́n gbé jáde nínú ẹnu tẹ́ gbé ọmọ wọn lórí ọ̀rọ̀ ìtàn lórí tí wọ́n lè tẹ́lẹ̀ ẹ̀mọ́ kankan nípa rẹ̀. Kó tó di pé Kábísárá wá sọ pẹ́yìn lẹ́ ráwọn káwọn ṣe káwọn ọmọ bí ìlú káwọn ṣe tán ṣe. Tíró àwọn ọmọ yẹn fi wọ́n fi ń bú Kábísárá. Tíró àwọn AIG Babalọlá wà nílùú tán fi ń búrú àwọn bàbá wa. Tíró àwọn Alhaji Mùsùlùmí sponsor àwọn tán ń búrú àwọn bàbá yẹn, tí wọ́n sponsor àwọn tán ń dé ìlú, tẹ́ wá wà nílùú tẹ́ wá ń wòran. Ẹ dákun torí Ọlọ́run. Tí bàbá yìí bá wá sọ pé Ọlọ́run ó jẹ́ ọ̀dà fún yín, tèyí tó náà fi sọ pé mi ò ní gbà Ọlọ́run bá mi mú yín ń kọ́ tán ti fi ọkàn ṣe. Àbí tí wọ́n ti sùn tí wọn ò rí oorun sùn mọ́jú wípé mò ń jí lọ s'Óṣogbo lọ́la, ìwọ Ọlọ́run jẹ́ kí n gbọ́mọ yìí láyọ̀ àtàláfíà. Ọlọ́run lọ́mọ condition mi tọ́mọ yìí wà níbi tó wà ní ìsìn. Ìyẹn náà ń kọ́. Ọ̀chẹ̀ ẹ̀mọ́ díẹ̀ nípa títí mi pẹ̀lú ìyàwó títí mi lẹ́kọ̀ọ́. Ọmọdé pẹ̀lú tèmi mo ti mọ̀ pé agitator ni mí, àìmélòó wọn ò tí yí mọ́lé ni, ẹ̀mélòó ni màá ti gba invitation pé kí n wá lọ́dọ̀ àwọn ọlọ́pàá lẹ́kọ̀ọ́ tí máa lọ rí bá wọn gbé fídíò báyìí tó jáde. Kí ló ṣẹlẹ̀? Mo defend ara mi ni, ó sọ̀rọ̀ nípa NEPA, mo defend ara mi ni, àgbọ́tọ̀ sọ̀rọ̀ nípa Ọbásanjọ́, mo defend ara mi ni. Ibi tá à ń tí máa ṣe content pé public content lápé bí ká lọ ṣe ní publicly wájú area command office ní area G ní Èkó ní ọgbà wájú rẹ̀ ni. Tó bá dàbí irọ́ ẹ pé anybody tẹ́ bá ní tó bá wà lẹ́kọ̀ọ́ ní alẹ́ òní tàbí lọ́wọ́ ọ̀sán yìí gan bẹ́ẹ̀ débẹ̀ ní ìsẹ́sì tó ń bá wọn tó ṣe pé lọ́wọ́ ọ̀sán ni
ẹ bá wọn lábẹ́ igi káàkiri pẹ̀lú content kálukú ṣe content rẹ̀ lábẹ́ igi lójú títì tó ń béèrè question kálẹ̀ káàkiri tó ń bú àwọn tó ń ṣiṣẹ́ ìjọba tó ń ṣe gbogbo ẹ̀ pé lágbájá yìí ìdá yìí ọ̀dà yìí ṣe kíní yìí ṣe kíní ó ọlọ́pàá kún wọn níwájú area command office ni àwọn ọlọ́pàá gan tó máa ń sọ̀rọ̀ àti tó máa ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣe tó fi wá jẹ́ pé títí Ògbómọ̀ṣọ́ tá a sọ nípa kí Ògbómọ̀ṣọ́ lè bá a nílọ síwájú ẹ̀wọ̀n àwọn ọlọ́pàá dà wà láàmú nínú tí ẹ̀yẹ IG Babalọlá náà sì wà níbẹ̀ tẹ́ ò lè sọ fún ọ pé kíní tẹ̀ ń ṣe is not a criminal case it's a civil case. Àwọn department tí máa deal pẹ̀lú civil issues ń bẹjọ́ ọ̀ka àwọn ọlọ́pàá tí ẹ ò lè advice wọn tí ẹ wọ́n á kún wọn lọ́wọ́ tí wọ́n á lọ ọlá títí tán fi ṣe nǹkan tó wù wọ́n tó ń sọ pé na ọ̀gá send us come ọ̀gá send us come náà fún kó gbogbo àwọn tí wọ́n ń kó tí ẹ wà ń bẹ̀ ẹ̀yin gan fúnra ara yín ẹni apology tẹ́ ṣe fún gbogbo ìlú o kí ìlú lè bá ní àmójúkò fún yín. AIG Babalọlá aṣálẹ̀ àtìpẹ́ ìlú ẹ̀ ṣe wí ẹ̀kẹ́wù nílé Ayélára bẹ́ẹ̀ ṣe wá kéwù nílé Ayélára tó mo fi Ọlọ́run bá bẹ̀yìn àti òdìdí Àkùránì tẹ́ kọ́ nílé Ayélára mo fi bẹ̀yìn ṣe é mọ bàbá tó bí ń sà ṣe é bá nínú tàn mo fi Àlùkùránì òdìdí Àlùkùránì yìí mo fi bẹ̀yìn mo fi Àlùkùránì yìí mo fi bẹ̀yìn mo fi àjọṣe tó wà lẹ́yìn pẹ̀lú bàbá Òkúnmèèbó mo fi bẹ̀yìn mo fi ọ̀rọ̀ tẹ́ sọ níjọ́ tí bàbá Òkúnmèèbó tí wọ́n ṣe jọ́kẹjọ wọn mo wà lẹ́yìn aago báyìí níbi ìdí spíkà báyìí tẹ́ fi sọ̀rọ̀ mo fi ọjọ́ náà mo fi bẹ̀yìn ọ̀rọ̀ tẹ́ sọ nípa bàbá Òkúnmèèbó tó bí gómi fi bẹ́ẹ̀ lè máa bọ́ lójú yín mo fi ọjọ́ náà mo fi bẹ̀yìn sẹ́lẹ̀ búra wípé ẹ mọ bàbá tó ẹ mọ imi tó su Yunusa bàbá rẹ̀ ẹsì kí onílé Ayélára ẹsẹ̀ ilé fi búra ẹ fi búra kágbàgbé gbogbo nǹkan tó wà lẹ̀ kí ló dé tẹ́ ń dààmú ìlú kí ni nǹkan tó dé tẹ́ fi ń dààmú ìlú alumna ní àwọn tí Alhaji Monsuru àti Abẹ́sẹ̀ ṣe at the same time pẹ̀lú Ayélérò máa mọ̀ kọ́dẹ̀ ìgbẹ̀gbọ́n ní àjọ wà ní skul kan náà láti jọ jáde o bọ́n mi fẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ sí skul kan fi kọ́ mi ní UI ní mìíràn níbi ti jáde lọ́wọ́ níkà don't let anybody know mo tí mọ̀ ní àjọ ń pọ̀ṣù rẹ̀ tẹ́ bá dì bá àjọ wọ́n náà bá ṣe tu ẹmọ́ sọ Yorùbá mọ̀ sọ sókun títí títọ́ náà fi wá gbẹ̀mí Ayélérò Alhaji Monsuru padà mọ̀ njọ́ta Alhaji Monsuru mọ̀ gbogbo ayé lẹ́ ń gbọ́ yìí o èmi kọ́ Alhaji Monsuru fún lówó o nígbàtí Ayélérò jáde láyé lójú agbo ṣìntọ́lọ̀ fún mi lágbára àwọn èèyàn dẹ̀ fi owó sàrà alẹ́ lórí rẹ̀ nígbà tó sì díjọ́ náà there was a call látọ̀dọ̀ Alhaji Monsuru wípé gbọ́ àwọn gbọ́ pé Ayélérò meanwhile Alhaji Monsuru tí máa ń gbé Ayélérò lábẹ́nú lórí ọ̀rọ̀ mi kí láṣẹ lórí ọ̀rọ̀ rẹ̀ ló ń bá lọ́ba ní kò kí ń gbọ́ kò kí ń gbà bí ṣe kí ní yọ́ sì wá mọ́ pẹ́ra ẹni agitator yọ́ mọ́ pé jàǹgbára ilé bí ẹwọ́ ẹdúrúyà ti ń jẹ́ tí òkúkú rí gbogbo kan tí ó ṣe aláìfẹ́ kan ṣe ní tó bá fẹ́ kan ṣe kò ní èdè ó kọ́ sọ pé ń jí jàǹgbára ta ní jí jàǹgbára fẹ́ nìkan mọ́ ní ìsìn kí ní kankan tó máa ń sọ tí mo ti máa ń gbọ́ ẹlẹ́dàá Ayélérò kọ́ máa bí mí tí wọ́n bá fi parọ́ recorded ones kódà ẹjọ́ tí mò ń jẹ wọ́n fi mí jẹ oyè Azadullah náà fi sọ pé by that time wọ́n ti wá fi áńkọ̀pù gbé mi tí mo fi lọ ọmọ ní mo ẹsẹ̀ dé láti àtìmọ́lé ní ìwúlọ́rọ̀ àtìmọ́ ẹ̀yin tẹ́ fi mí jẹ oyè Azadullah lógo Ọlọ́run nǹkan yóò ní bàjẹ́ gbogbo tó lọ́ọ́ bá sì fún mi lágbára láti iná lójú ọ̀nà títẹ̀ sí àti láti fi kún ẹ̀sìn lọ́wọ́ àti láti fi kún ẹ̀yin náà lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ní iṣẹ́ ni tẹ́wàá fún sára èmi ò wá ṣe hídímọ́ síbẹ̀ ni gẹ́gẹ́ bí Azadullah iná ni mo ṣe tún lò lọ yìí kíní yẹn tó bí wọn nínú ẹni tí a ní ká láti ẹnkọ́pù gbé tó wọ́n gbé lọ wọ́n tún wá release ẹ̀ ó tún wá lọ Sunday rẹ̀ ó tún lọ rẹ̀ wọ́n tún gbé ráwà ní fún àwọn kan náà sápò lójú agbo wípé ká máa tàṣẹ ara wọn mọ́ ní Alhaji Monsuru wọn bá bínú wọn pàdé mi lẹ́yìn wà láì a ní program ẹ dápẹ́ mọ́ bínú àwọn bàbá wa wọ́n ní káwọn gbẹ̀yìn ààyè náà mọ̀ fún òní ìwé fọ́rọ̀ yín ṣeré èmi lẹ́ ń tàn ìgbà tó ṣe tán ti máa ń bọ́ sórí platform tí wọ́n hù àwọn wọ́n fojú wọn èyí tí ń bò padà hàn lójú platform
pé wọ́n sá fún mo sọ fún gbogbo ọmọ yà ẹ̀yin tó fẹ́ ya fọ́tò pẹ̀lú mi tẹ́ ń sá mi ò yàgbé sára ò ẹ mọ́ nítorí pé gbogbo yín náà ń bẹ̀rù kẹ mọ́ nu fọ́tò kálájì Mọ̀nsúrù ọmọ bá wọ́n bá sọ̀rọ̀ mo sì mọ̀ pé bábá tí wọ́n fẹ́ fẹ́ jọ èmi lẹ́ pé o èmi náà mo sì ń bọ̀ ẹ mọ́ lòtú pé mo ń pẹ́ nìkan bọ̀ wá báyìí mi ìjọba tọ́lọ́ bá fún mi lágbára máa ṣe bá mo fi jẹ́ oyè tó yẹ pẹ̀lú mo tẹ̀ náwó náírà ṣe gbogbo rẹ̀ spend money bá mo fi jẹ́ ìmọ́lẹ̀ àdínì if you want the video I can send the video online kọ́ dà mẹ́gbẹ́ wọ́n fẹ́ bí booster right no to fit to see it àwọn àgbààgbà fàtọ̀ wa wọ́n fẹ́ wé ráwà ní gan mo tún sọ fún àtọ́ fẹ́ wọn ní ẹ mọ̀ wé iye báyìí lẹ́gbẹ́ fẹ́ gbà ó kéré àfitẹ́ bá gbà tó bá péye báyìí tí ò bá péye bẹ́ẹ̀ ẹ mọ̀ wé mi ráwà ní àwọn ẹ̀tọ́ wà ní mọ́sálásí kígbà Allahu akbar wallahi tallahi summa billahi mo fi odidi Al-Qur'ani mo fi búra fún yín ní ẹ mọ̀ wé mi ráwà ní tí n ta fẹ́ gbà yọ ń tẹ́ béèrè fún kéré ẹ dọ́bù rẹ̀ tẹ́ ò bá gbà dọ́bù rẹ̀ ẹ mọ̀ wé mi ráwà ní ńgbà tó ń gbé gift gbogbo rẹ̀ pátápátá tó di pé wọ́n á ṣe wọ́ pé ọmọ tí ì pé ọmọkùnrin kan bí 25,000 naira tó fi pé mu 25,000 naira wà lówó big mommy ìyá gbogbo lé that was my wife mo ní ẹgbẹ́ tọgbọ́ wọ́n ní wọ́n fẹ́ wémi ráwà ní ohun kò sì ní pé kọ́mọ̀ wémi ráwà ní torí owó tán fẹ́ gbà ò tí ì pé o ó ní èlò ló wá kù ní 25,000 ní àwá o yóò fún yín 25,000 yóò kù wọ́n ní ọ̀dá ni wọ́n ti mú fún ọ̀dá láàbọ̀ ẹ pé kọ́ mọ́ ṣe transfer lórí ìjókòó bá bó ṣe dúó yẹn ẹ pé kí àwọn ọmọ transfer 25,000 tó kù tí ó fi gbé wallahi tallahi mo fi Al-Qur'ani mo fi búra fún yín ní ẹṣẹ́ lé bí ìgbẹ́jẹ́ tí mi jẹ́ ọlọ́wọ́ ti àwọn ọmọdọ́mọ yín débẹ̀ ìntẹ́ gbé sí mi lára ọlọ́wọ́ Al-Qur'ani pé ìntẹ́ rán sí mi àwọn ọmọdọ́mọ yín ò ní bọ́ níbẹ̀ tẹ́fù wá wù mí gẹ́gẹ́ bí elébi ní ẹṣẹ́ lé bí náwó ni mí gidi mo láwọn tẹ́mi náà sponsor lábẹ́nú tó gbọ́dọ̀ pariwo fáyé tí ẹ jẹ́ kí sponsorship gbogbo àwọn ilé ìwé tó já àwọn tí mo ń ṣe dáadáa fún tẹ́jẹ́ kó já láàrin ìgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ ẹlẹ́dàá gbogbo wọn ò ní fi sílẹ̀ àfi tí mo bá parọ́ lókù tí àwẹ̀ bá ń bọ̀ táwọn náà mọ̀ retí pé lọ́dọ̀ ìmọ́lẹ̀ àdínì àgbà kan báyìí tàbá tó fẹ́ tún wọ́n ti máa wò pé tí àwẹ̀ bá ti di 18 àwọn títí lọ rí gbà nǹkan táwọn fi sọdún wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa fi Al-Qur'ani mo fi kúra fún yín ẹ wá sọ́lúwà rẹ̀ ní dependent kalẹ̀ wá rò pọ́lọ́hùn ní fíyà rẹ̀ jẹ́ àwọn ọmọdọ́mọ yín ní tí ń dùn mí ní pé ẹ ò níran ẹ ò lẹ́ni tí ẹ lè fi sùn ẹ ò lẹ́bí tẹ bá lẹ́bí ẹ dákọ́lé bàbá yín l'Ógbómọ̀ṣọ́ ẹ sọ pé mọ́ ṣe wọ̀lú nìyí ẹgbẹ́ mọ́ ṣe wọ̀lú nìyí tí wọ́n ń retí tí ń gbà lọ́dọ̀ ní wọ́n dé wọ́n humble ara mi because I read something about agitating and I know what it takes mo á kó sáàrin àtọmọdé àtàgbà àtẹni tí mo tó àtẹni tí mo tó kéékèèké àwájọ ṣàjọṣepọ̀ bí kí n fi gọ́ra mi kálíbà rọ́nà lọ bí gọ́ra mi tó máa gọ́ra wallahi ibi tẹ́ rán mi lọ àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ yóò débẹ̀ báyìí mo máa fi parọ́ tí a bá jẹ́ pé bí dáadáa náà lẹ rán mi sí àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ yóò jẹ́rẹ̀ rẹ̀ wọ́n kà fẹ́ pẹ̀lú yín náà ní pé kí ẹ máa ṣe àmì débi tẹ́ rán mi lọ àwádìí àwá sọ̀rọ̀ nípa àyún nípa ọ̀rọ̀ ìlú náà sọ̀rọ̀ lé lórí ẹwọ ibi tán tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bújọba gbélé ìṣẹ́kìní tí wọ́n tí mú ẹnìkan rí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wá fi wá di pé tẹ́yìn bá ti ń sùn ẹwà sọ pé ẹbẹ̀bẹ̀ fún tání ṣé èyí tó blow jáde táyé mọ̀ là ń sọ̀rọ̀ bá ní àbí èyí tó ṣẹlẹ̀ lábẹ́nú táyé ọmọ lẹ́fẹ́ mọ́ bẹ̀bẹ̀ ní lórí tẹ́fẹ́ fi máa fi force everything ní everybody lórí ẹfà gidigba is born èyí kọ́ lẹ́ ní ìmáàmù kéré Al-Qur'ani mo fi bẹ̀yìn
ìmáàmù kiri ẹ sọ pé wallahi tallahi ẹ kọ́ lẹ gbé ìgbọ́n wa sógun mọ́sùn kò sí wá wà ní kàwọ́ yín mọ́ ẹ pé wallahi tallahi pẹ̀lú dídá Al-Qur'ani ẹ fi búra ìmáàmù kiri ẹ fi búra pé ẹ̀yin kọ́ lẹ gbé ìgbọ́n wa sógun mọ́sùn ó sì wá di tàlájì mùsùlùmí kalẹ̀ ẹ̀ sí nípa tẹ́ ń kó níbẹ̀ Lailatul Qadri mélòó lẹ́ ń bá wọn ṣe mọ́ nígbà wọn ti gbà kó lọ́wọ́ yín bọ̀ wọ́n bá yíyọ̀ nígbà wọn gbà kó sọ́lọ́ wọn sínú ẹ̀mí fún yín sí kò sínú tó fẹ̀ rẹ́gẹ́dẹ́ àtẹ̀yìn àti gọ́ọ̀sù sọ́lọ́ wọn sínú fún yín ó ṣe jẹ́ pé gbogbo nǹkan lè máa sáré kàkàkàkà pé kẹ́ ẹ gbà ìmáàmù inú ilé yàn gan náà ẹ tó lọ bá ní tèyí tó kọjá ẹni tó lọ àtúbọ̀ as alleged wípé ìmáàmù àná gan as alleged wípé kìí ṣe direct ọmọ nulẹ̀ yìí ẹ̀dùn fọ́ọ̀sì wọn àtàkì Sànúsí kún orúkọ wọn ni pẹ̀lú lè bá gbà wọ́n láàfin pẹ̀lú tí mọ̀ pé kábíyèsí ò lè gbọmọ tí ẹ bá sọ wọn kọ síbẹ̀síbẹ̀ náà wọ́n fẹ́ gbà yín wọlé ariwo pọ̀ ẹ̀bẹ̀ pọ̀ àwọn èèyàn dọ̀bálẹ̀ wọn fàyà wọlé wọn fàyà ṣe gbogbo rẹ̀ as alleged bí mi ṣe gbọ́nù wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa mo fi Al-Qur'ani mo fi búra fún yín pé bí mo ṣe gbọ́nù mo fẹ́ kẹ́ sọ pé wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa pé tí mo gbọ́ irọ́ ni mo gbọ́ kò rí bẹ́ẹ̀ kẹ́ sọ bẹ́ẹ̀ fàyè ajẹ́kájọ́ wọn fọ́rọ̀ ara káṣí wọn fi kọ́ ọlọ́run bá lọ́rùn máa sábúra wa báyìí ní ìsìn in tí mo gbọ́ ni mo búra mo fi Kùránì búra yìí tí ò bá rí bẹ́ẹ̀ èyí náà fi Kùránì kẹ́ fi búra pé lọ́ba níkà wà láyé tẹ́lẹ̀ sọ́ọ́ bí láyé lẹ́sí láyé láyé láwà ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ọmọ aláàlì náà bẹ̀ láyé òun náà ó ti lùgbàdì kankan tó dà sáláńjọ́ náà tí kò mọ̀ bá tó fi sọ́jáde fáwọn tó sọ́jáde fún débi pé ẹ fi sọ fún ẹ pé kóun náà kọ́ lọ rí tọ́ ká lọ tọ́ ọ̀pọ̀ wípé àrọ́mọdọ́mọ òun níjọ ìmáàmù nílé ẹ̀ ẹ fi lè fi gba imamship sí ní lọ síra yín lọ́wọ́ ni ebi rẹ̀ lẹ́ fi plant kalẹ̀ ní títí inú sàfihàn sọ pé tábà tó lọ tán bí ìgbà tó pé ìyáláyà lababa rẹ̀ ní mọ̀ sí program báwọn yóò sì wá sáyé pé tí ìmáàmù bá ti dé ilé ẹ̀ mọ́ fẹ́ nìkan kan mọ́ ọmọ lágbájá nìkẹ́ fún ní ìmáàmù èmi ní ẹni mi tó jẹ́ pé ẹni tó súnmọ́ mi dáadáa ni tó bí léèrè tó bí Alhaji Moshood léèrè pé kí ló tẹ̀ fi ṣe báyìí pé kì í ṣe kankan torí pé a ò fẹ́ kí ìmáàmù kò lè wà ní ìjà ẹ̀yìn pẹ̀lú ilé òkú méèbó ni kọ̀ọ̀kanlú tí àwọn bá ṣe tọ́tọ́ bá fẹ́ gba ìmáàmù wọn padà tán bá pariwo àwọn tó bá mọ́ tán rẹ̀ gbogbo àwa yóò jáde pé níta gbọ́ndà mọ̀ ní ṣùgbọ́n pé wọ́n bá jáde tí wọ́n bá sọ̀rọ̀ ìjà wo la fẹ́ jà lórí ẹ̀ kí la fẹ́ sọ lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ bá fẹ́ gbà fún wọn tókùnmí ìwọ́n bá jáde náà pé wọ́n rẹwà jẹ́ ní bó ṣe rìn náà bó ṣe rí àṣebáyé àwọn ni wọ́n sọ bó ti ṣe rí àwọ̀ wà kún wọn lọ́wọ́ pé àwọn òkúnmí ìbò ti sọ nǹkan báyìí wọ́n ti sọ nǹkan báyìí wọ́n ṣe wọ́n ní àpò òtọ́ ni ẹ̀yin náà bó lẹ ṣe wọ̀lú bó lẹ ṣe jẹ́ òkúnmí ìbò sọ pé báwọn ṣe jẹ́ nìyí Músé ọjẹ́ bó ní Músé ṣe jẹ́ wọ́n gùn ní wọ́n yá ni ó ṣe kan ní gbogbo ìtàn yóò tán máa fẹ́ àti kìí ṣe wáwà ẹ̀lá àwọn ni wọ́n pìtàn ara wọn ẹ búra pé nínú ilé yìí ní òkè odò tẹ́ ń pè ní ilé òkè odò ní ìsìlórí pé kò sí ìrọ̀lẹ́ ní òkè odò ẹ búra wípé kò sókun méèbú láàrin inú ilé ẹ búra wípé kò sí òkun méèbú nínú ilé kí ló fà tó kún méèbú fi wà ń bẹ̀rù ìtàn olè fẹ́ pàfà tó fi jókòó ní ìwòlú fún wa bẹ́ẹ̀ ilé tó kọjú sí mọ́sálásí níbi tí Manchester United ṣe artist yẹn ní ilé yẹn gangan ibi tí wọ́n ń ṣédé sí nìyẹn nígbà tí ilé ìtẹ̀jú náà èmi ọ̀ pàtàmọ́ lórí èyí àwọn oníkan tó bá ṣe tán bá jáde àwùjọ mọ́ sọ fúnra wọn kábíyèsí ọmọ ibi tí everybody gbé ti wá ẹ̀yin náà tẹ́ bá lọ́rọ̀ yẹn jáde kẹ́ pìtàn rẹ̀ lọ sáàfẹ́ lórí pìtàn ẹ̀sọ́ jáde káyọ̀ bí ilé ìrìkì pé mo fara pamọ́ sínú ilé kájọ sọ fún àwa ẹwà fi wá sọ pé Músé o bẹ́ẹ̀ ṣe tán pẹ̀lú Músé nì ìlọ́fà tó ìgbẹ́gbà tí nígbàtí kí ní ẹ̀fí ń bọ̀ lẹ́yìn Músé lẹ́fi wá gbà ní ìran Músé kankan òfin lè tún débẹ̀ mọ́ tẹ́fí protect ní ìtọ́ ipá àwọn aráàlú ọmọ nǹkan ti lọ àwọn tó sì mọ́ sí fàbò sí jókòó tì ipá wọn nígbà bí ọba ti ṣe rí ní orí
bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ṣe tó fi mọ́ gba ẹ̀tọ́ àwọn ọmọ yín lójú ayé yín. Ẹ ò ní kú, ẹ ò ní rùn, àbọ̀tẹ́ ò ní lágbára tí lè lórí ṣe nǹkan kan mọ́, ọ̀rọ̀ gan ò ní wúlò lẹ́nu yín mọ́. Tẹ́ ń bá ń sọ àwọn èèyàn náà mọ̀ sọ ìjẹ́ mọ́ dá wọn lóhùn nílà káyì mọ́, wọ́n kàn ń sọ̀rọ̀ ibi tí wọ́n ń lọ ni. Bọ́lọ̀ wọn ṣe sọ̀rọ̀ gbogbo ẹ̀ ní tẹ́tẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ ní ìlú Ọ̀rọ̀ nígbà tí wọ́n bá gba àwọn ètò tó bá jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tẹ́ bá gbà kú lọ́wọ́ yín, tá bá tún wọn gbà táwọn títí yín. Ẹ wá tẹ́bá tí wá fẹ́ mọ́ ṣe, ẹ wá ní nǹkan bí tẹ́ mọ́ ṣe, ẹ wá mọ́ wá bí tẹ́ sọ kalẹ̀ sí, ẹ wá bí tẹ́ sọ kalẹ̀ sí, ẹ wá bí tẹ́ sọ kalẹ̀ sí. Lórí eléyìí náà bẹ́ ṣe gba ìmáàmù lórí ẹ̀. Kí ló dé tó fi jẹ́ pé ń gbà wọ́n sọ pé wọ́n fẹ́ fi aláwìyé, tán fẹ́ fi wọ́n jẹ ìmáàmù? Kí ló fà tẹ́ fi lẹ kábíyèsí lóko, tẹ́ fi lẹ̀ wọ́n pure water, tẹ́ fi gbà kan gbà wájú lé yín? Ẹ tún sọ proudly in your voice, to your own voice, with mic, not once, not twice, lórí mic báyìí lẹ̀ ti ń sọ. Gbogbo ìgbà náà kọ̀sẹ́ tó lè gbé jáde. Ẹtúgbọ́n Tálájì Mọ̀súrù wí pé nígbà táwọn fi ṣe báyìí ní 1976 kìíní kankankan, àwọn obìnrin inú ilé àwọn gan tó tún láwọn òṣè títà àwọn tó sọ pé wọ́n dì pẹ̀lú wọn tó yẹ kán tó kù nínú ilé ní pé torí pé wọ́n kù pẹ̀lú àwọn wọn ò tẹ̀lé lé bàbá wọn. So èyí náà mọ̀ pé ẹ̀dà lúrú. So ẹ̀yin gan mọ̀ fún ara yín pé ẹ̀dà lúrú. Àríwá ẹ̀rí àfitẹ́bí wọn lọ́rọ̀ ni. Bẹ́ẹ̀ lẹ́sọ̀ ọmọ ẹ̀sẹ̀lẹ̀ lẹ́sẹ̀lẹ̀ náà tí ìlú náà dábàá yìí gbà náà. Wọ́n á fẹ́ mú ọkàn wá lólé wa yìí tí wọ́n ń jẹ́ ìtiwọ́sẹ́jọ́ náà tí wọ́n ń jẹ́ orí fún àwọn ọmọ wọn lónìí. Wọ́n dẹ̀ mọ sọ fún alága náà lẹ́kọ̀ọ̀kan pé mo kí kú oríire o. Wọ́n ẹgbẹ́ ń dọ́nà ọmọ yín tó bí ní ọmọ Fọlákẹ́ tó bá ṣe nǹkan mí ni lónìí ni ẹ̀rí alágàlẹ̀ wà nídìí ẹjẹ́ lórí ápìtà fún yín. Kí ọmọ ṣe ń dọ́nà nígbà tí a dé àbá wa ọwọ́ sọmọ wọn lè sọmọ wọn Fọlákẹ́ ọlọ́wọ́ akẹ́ wọn sílẹ̀ àkókò aláàbò. Ọwọ́ fún àṣà àríwọ́ mọ́sá sí àwọn àgbàlagbà àwọn tẹ́kọ̀ọ́ tí wọ́n gan àti wọ́n gan wàhálà. Ọwọ́ alẹ́ wọ̀ Fọlákẹ́ o ilé bàbá àti gbogbo ti bàbá yìí àwọn aláàtí tó kún ọwọ́ àmúkan ló méjèèjì o ṣé ní bàbá rẹ ló mú ni bàbá rẹ yóò mi ló mú ni àbí ní ọkọ rẹ ló mú aláwọ̀ àgbà. Àwọn wà láyé bá sáà sí àwọn kan tó rí àwọn olè jókòó mẹ́ o. Mo wá yí kóòtù wọ́n yí kan ó sì wọ́n wá kí wá jọ náà ọmọ ló máa pẹ̀lú wọ́n sá ṣàdúrà ẹ̀yọ́ ọkọ mi kó dé àwọn ọmọ mi tí màá ṣe èyí ṣe ṣe bàbá mi mọ́. 1976 wọ́n ọ̀dà sọ́rẹ́nu wọ́n tún sọ ló wà. Wọ́n láti gbà náà tó dáa kọ́kọ́ pé gbogbo àgbà yẹn alẹ́kùn tó tọ́ ni ọ̀rọ̀ ọjọ́ mi nílé yòó. Pàtàkì bá wá adágbádé ọlọ́wọ́ akẹ́ wọn gbogbo bàbá tó bá ti lẹ́mìí ìdálídé àti gbàgbé àlìjáná wọn dà. Tóbi mọ̀ pé màmá wọ́n ṣe pẹ̀lú ìṣesí wọn ọ̀fẹ́ ló nìkan ṣe. Gbọ́dọ̀ bá ń bọ̀ láti ogun ọ̀rẹ́ tó ń bọ̀ láti ìgbé ọdẹ baálẹ̀ tó wọ́n lọ. Àṣà wa tó bá déwájú ilé wa báyìí wọlé wọ́n jáde bọ̀mọdé wà kúrí àpẹẹrẹ obì àti ẹ̀bùn àwọn obì jáde fún bàbá kábíyèsí. Wọ́n dúró ti ta bọ̀mọ́ ìjáde rárá. Wọ́n fi hàn wípé ilé ọkọ àwọn tó sórí àwọn ọmọ àwọn. Lónìí kọ́ ọmọ tí wọ́n bí gangan òun ni alágàlẹ̀ lè wọ́n mú. Kí màmá òun ọmọ tí wọ́n jọ náà sáàbù àwọn àwọn ọjà alága lónìí.
bẹ́ẹ̀ tó wá kọ́ ọmọ mi tó ṣe. mo rò pé ti rí nísìn fídíò yẹn ní ọ̀kan nínú rẹ̀. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ náà tún ní. èmi ò tí ì rẹ tí mo mọ̀ láyé tí ì ìrántí ọba dádìbẹ bá bẹ̀wọ̀ pé àṣẹwọ́ pé wọ́n dádìbì wá. pé mo wá rojọ́ bì kan ẹjọ́ kan láì já agbẹ́pẹ́ dákò bàbá hàn àní ẹ bá bẹ̀ wọ́n ìmáàmù sí àwa náà ṣe ẹni kí wọ́n dádìbì wá. kí ló ṣẹlẹ̀ lónìí tó ṣẹlẹ̀ lánàá. bàbá sàwọn ọdún ọlọ́ba dúró tì wọ́n nígbà tí ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ láàrin àwa àti àwọn yéèmí bá a ṣe kéré rẹ̀ yìí àwa là ń lọ là ń bọ̀ lábẹ́ bàbá balógun lábẹ́ kábíyèsí lọ́lọ́ọ̀ fi parí tọ́gbà ńlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bàbá sàwọn ọdún wọ́n padà sọ wọ́n di àwọn nínú àwọn coordinator OCC. ẹni tó bá mú kó olórí lọ́wọ́ ẹni kẹ́kẹ́ lọ́wọ́ yìí lágbára àti àlúgbọ̀sọ̀ agbára sówó ẹni kẹ́kẹ́ lọ́wọ́ yìí ẹni tí agbára àlàáfíà wà lọ́wọ́ rẹ̀ ní bàbá wa ọba Gádì Ọ̀làdùnní olóòrè ẹni tọ́t ẹni kẹ́kẹ́ lágbára yẹn tó lágbára yẹn bá wà ní sẹ́wọ̀n dípè wá sẹ́wọ̀n dípè wá kẹ́kẹ́ dípè wá sùn ní kálọ̀ sẹ́wọ̀n ọ̀sẹ̀ àṣùwà lórí ọjọ́ kan náà. èmi ló wù pé ìmọ̀ àbúdá òṣèlú ọmọ fẹ́ mo fẹ́ tẹ̀lé díṣà mi nìyẹn díṣà mi tẹ̀lé wọn èmi ló yí àtọ́ lọ́wọ́ kò lè jẹ́ nìkankan mọ́ ìṣẹ́ kó jẹ́ nìkankan tó ìdí àkọ́kọ́ làjọ ṣe freedom of association ó wà lókè of Nigeria ẹni tó àwòrán ní báyìí lónìí mọ̀ bàbá bí adé ṣe wọ́n yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí bàbá rẹ̀ mọ́ ṣe wọ́n lè bí kò ní Nàìjíríà ní látàrí ìgbọ̀n ọdún wọ́n ní ṣe lọ́wọ́ àbá àti ìbàdàn ẹ̀wọ́ ṣé wọ́n lè fi mọ́ ní Nàìjíríà mọ́ ní wọ́n sọ̀rọ̀ fún mi lẹ́tẹ̀ẹ́ ẹgbẹ́ ẹni tí mo fẹ́ bá ṣe rí tí ìbá ti ṣe ní ṣe kọjá rú wọ́n tó láti bẹ́ẹ̀ ní bọ́dì ṣe mo wá fẹ́ ṣe gbéjáde ìrẹ́ láàrin àwọn ọba àná àtàwọn ìjòyè àná ṣé àwọn ìjòyè àná yẹn ṣé wọ́n fún wọn dá sí ni àwọn owó láti parí ẹ̀ kí ó táwọn ìjòyè sí táwọn tó bí pẹtrol sí lẹ́tà tí wọ́n ń dá ṣé wọn wá ibi wọ́n àbẹ̀rẹ̀ rẹ̀ náà ebi àmọ̀ wọn lánàá ṣé ìgbàyẹ̀ ṣé wọ́n ń bu petrol sílẹ̀ tí wọ́n ń dání wáyé tí ìjòyè ọba kan tí ó bẹ̀ pé wọ́n bá wà fẹ́ jà ìjòyè ò lè kú láyé ọpẹ́ tó ẹ má bá ọmọ yìí jà ẹ bá lóye pẹ̀lú àná ó yìí náà ẹ̀yin olóyè ọba ìtí wọn fẹ́ kẹ́ tí wọ́n tọ́ ẹkẹ́ wọn fún wa ní pé ẹ bá wa bẹ̀wọ́ bóòrò sí parí ẹ má tó ń dá kọ́rọ̀ sí wà lẹ́yìn lọ sáré ìkẹlẹ̀ ń dá sí fún nígbà ìgbọ́n àti yìí ẹ̀rọ ìwọ̀n tẹ̀ka ẹ̀rọ máa ń náwó kan báyìí tó ń jẹ ẹ dákò àwọn àpá ọlọ́run sọ̀rọ̀ fa ọlọ́run dákò fèsì fa ọlọ́run sọ̀rọ̀ fa ọlọ́run dákò fèsì fa. Ọlọ́run sọ̀rọ̀ fèsì fún wa o tá a bá fi àmùsùlókù mo fún ọjọ́ ọlọ́pẹ̀ wọ̀ náà wọ́n mọ̀ wá nàmà kó fẹ́ bẹ́ẹ̀ ká fi ṣe ṣùgbọ́n lábọ́ ọlọ́run tó sọ̀rọ̀ tú àwọn àfáà àbúfú tó sọ̀rọ̀ tú àwọn àfáà síkírù ká tó rí sí àwẹ̀ fi gbọ́ ọlọ́run tó sọ̀rọ̀ mi. mo rí bẹ́ẹ̀ tí rí mo kọ́ ti ẹ̀wọ̀n ni o
àwọn ọ̀rọ̀ tó jọmọ́rọ̀ ilé ìlú mú jáde torí ní gbogbo ẹ̀ ló ní àwọn ọ̀rọ̀ tọ̀tọ̀ tó wá jáde nínú rẹ̀. Èmi pẹ̀lú ilé kẹjẹ kájọ wá bíra wa léèrè kí la sọ̀rọ̀ kí la sọ̀bọ̀ tó fi jẹ́ bẹ́ẹ̀ fi lẹ̀ kábíyèsí lóko lágbájá ẹ̀mí mo nílùú mi tàmọ̀lú yìí ọ̀dọ̀ mi ni mo ti ń kí wọn àáfàá mi ni mo fẹ́ fi oyè ẹ̀sìn dá lọ́lá mi ò gbé mọ́tò sí nídìí mi ò gbé sí nídìí mi ò sì búlẹ̀ fún mi ò sì gbélé fún mi ò sì gba nǹkan ìgbéyìí fún lọ́mọ fẹ́. Ẹ jẹ́ kí a ò fẹ́ kí wọn nù nílùú kí ìran wọn kọ́ mọ́ tán nílùú ká fi ẹ̀mí ìmoore hàn ìdílé yẹn jẹ́ káwọn náà kàn máa jẹ ìmáàmù bí wọ́n sọ nígbà náà tẹ́ sọ níjà sẹ́yìn ilẹ̀ nílùú ni sẹ́yìn ilẹ̀ nílùú ṣé wọ́n fi ṣe yín ni ṣẹ́bẹ̀yìn náà wá láti ibìkan ni kúkú sọmọ nílùú ṣe bẹ́ẹ̀ wá láti eléyìí ò fàjà o ẹ̀yin lẹ́sọ̀ ẹ bá tẹ̀ wá fẹ́ra yín tẹ̀ máa ń fẹ́ torí gbogbo ìdílé lẹ́fẹ́ máa ń tán pẹ̀lú wọn ní ìsìn lẹ́fẹ́ fi máa ń fọ́ọ̀sì ara yín kẹ́ máa ń tán pẹ̀lú àwọn ìdílé ńláńlá ń gbó Ògbómọ̀ṣọ́ tó kẹ́ lágbájá àti pẹ̀lú ẹ̀ làkàsìgbà kan àmọ́ ìpìlẹ̀ bí àwọn tẹ́fẹ́ máa ń tán pẹ̀lú wọn ẹ̀yin gangan ìpìlẹ̀ ti yín bó lẹ́sẹ̀ wọ̀lú Ògbómọ̀ṣọ́ kí ló gbé yín wá gbé Ògbómọ̀ṣọ́ ṣẹ́ wá tàdà lẹ̀ tí ìtàkànlẹ̀ torí rẹ̀ dúró ló fi di bẹ́ẹ̀ náà fi dára àgbò Ògbómọ̀ṣọ́ torí ẹ̀ kì í sọmọ tẹ́ bá ṣe ọmọ ní ẹ̀yìn máa wúwà tẹ́ ń wù ẹ ò bá ti gbé mi wàláì ẹ ò bá ti gbé mi mọ́ ń bọ̀ wá bá mú rí o gbogbo tí mú rí ṣe wọ́n ti gbé lé mi lọ́wọ́ báyìí lọ́jọ́ tó ti pẹ́ ayé àsìkò rẹ̀ ẹ̀sẹ̀ tó ní ìsìn mọ́ ń bọ̀ wá ọkọ̀ kéjèèjì ni màá jẹ́ kí àwọn ìlú ọmọ àwọn alábòsí ìlú àtàwọn olóyè mi táwọn àníwò tó ń bà jẹ́ tí code of conduct tó máa gbé gbogbo ilé rẹ̀ pé as a civil servant tí wọlé ti rájú lọ́wọ́ báyìí as a civil servant tí tẹ́ nánà kúnná yìí ibo lẹ́ ti rí nígbà tẹ́ mi ṣiṣẹ́ ìjọba ìlú sálárì yìí ẹ ṣáájú ní àfáà lẹ́fẹ́ bẹ́ẹ̀ lọ́nà lórí ni ṣé as a civil servant gbogbo yín tẹ́ẹ̀dé tẹ́fẹ́ máa fowó tó wà lọ́wọ́ ẹ̀ máa fi dààmú Ògbómọ̀ṣọ́ you are once a civil servant and you cannot be a civil servant at the same time cannot transact any business even kọjá pé recharge card lẹ́tà code of conduct tó mú yín lórí rẹ̀ máa bá yín fàdóbi tó bá yẹ àfi tí ẹ bá kásẹ̀ kó mi tẹ́ bá kó lùdú civil service law ni lájọ fi pa pẹ̀lú ara wa ẹ ṣe kí ni ẹ bẹ̀rẹ̀ sí máa fi bàjújẹ́ nìkan wá sọ pé nìkan ní bàràǹdà you don't know what that means láti pé jáde láti mọ bú kábíyèsí tí ó ní bàràǹdà he has different type of enterprises and he has a lot of shares in a lot of companies the former vice president sì ròyìn wọn nígbà tó sọ̀rọ̀ wọn pé ẹ wò ó ẹ má fi ṣeré o ọjọ́ nìkan tí kò gba gbẹ̀rẹ́ o kò gbárọ́ láyé o wọ́n ti wọ́n wà náà Ọ̀ṣínbàjò sọ fún Ògbómọ̀ṣọ́ káàbámọ̀ enterprises mélòó ni Adéwùsì gbélẹ̀ sí Ògbómọ̀ṣọ́ láti fayé rẹ̀ wọ́n fọ́pọ̀lọpọ̀ èèyàn níṣẹ́ náà tí akálà bá blow ní ìsìnkésí nǹkan kan mí ló jẹ́ kákálà blow iná LAUTECH tí akálà bá blow táyé fi mọ akálà dáadáa tó blow LAUTECH ni politically lágbàjá jẹ́ ká ṣe nǹkan káyé ọmọ ká máa ṣe torí Ọlọ́run káyé ọmọ mọ̀ bá ń ṣe kẹ́tẹ̀ mọ̀ bá ń ṣe torí àwọn èèyàn ká máa ṣe torí Ọlọ́run nípa mọ́ wallahi tallahi summa billahi lazi la Múlíkà Alájà Múlíkà in tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yóò ṣe ẹ̀tẹ́mọ̀ fún ẹ̀tẹ́mọ̀ retí ibi tẹ́gbẹ̀ ti fi ṣe rè mú fún Alájà Múlíkà I don't meet her for once really but I have campaigned for her not even meeting her wípé ẹjẹ́ kóbìnrin ọjọ́ secretary to the state government lórí page mi lórí ipò page Zubairu M. Taofik lórí ẹwọ years back wallahi tallahi mo nífẹ̀ẹ́ ìlú mi mo nífẹ̀ẹ́ tó bá jọ mọ̀ Ògbómọ̀ṣọ́ not to talk of ẹni mo bá tó wá padà wá mọ̀ èyí lẹ fẹ́ mọ̀ mú hatred tó fẹ́ mọ̀ wá nínú kan ẹnìkan bíbẹ́ which I will still finally find his name tájọ wà lẹ́kọ̀ọ́ ẹ wá wo àwọn ilé bọ́gìlì tó ní
wọ́n bá ti bílẹ̀ ìlànà ọmọ Ògbómọ̀ṣọ́ ni ní gbogbo ayé property rẹ̀ kan bẹ tán gbé fún mi tán ní kí n ta ládùúgbò wa mo sọ̀rọ̀ pé mo fẹ́ ta property yẹn à ń sáré rẹ̀ káà ibi aráàlú yìí ẹ̀rù mí ni ẹ̀ ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ ni náà ẹ̀wọ̀ workshop tó wà ń bẹ̀ ṣé irú wà tẹ̀yìn rádaràdà yìí ń wọlé mú kán múnú èèyàn ó dùn kókó ń bọ̀ wá sí gbogbo wa invest ẹ̀yin tẹ́ ẹ ní bẹ́ẹ̀ ṣe ní lẹ́wọ̀n ṣe gbàdúrà kẹ́lómi ò gbérí lẹ́yìn ẹ̀yìn àtọ́fẹ́ yìí ẹ̀ẹ́sẹ̀ pé ẹ̀fẹ́ ṣe empowerment wọ́n wà kó 20 million lẹ̀ ní 20 million wọ́n wà máa ní 25,000 wọ́n wà máa ha ní 25,000 naira fáwọn èèyàn ẹnìwé wa mú yàn ní mẹ́fà lọ àwọn èèyàn yìí náà wọ́n kó yàn ní mẹ́fà lọ tó bá ti gba 25,000 náà wọ́n tó wá padà wọ́n wà lọ rí máa yọ 5,000 ẹbí mo kàn kọ́dúkọ rẹ̀ lẹ̀ ní ṣé wọn náà wà ń bẹ̀ ni wọ́n wà tó wá gbà àwọn èèyàn yìí náà wọ́n kó àwọn náà wọ́n sì sára àwọn ọmọ kó jẹ ọjà tẹ́lẹ̀ ń tàbí fi pariwo yìí ẹ kó ọjà yẹn fáwọn ẹlòmíì pé kán lórí ta ọjà yẹn ká gbé látara ọjà yìí eléyìí sọ distributor yín ní ọjà tó tà tó fi dèèyàn ní àbí ẹ̀yin olóṣèlú ọ̀hún náà ẹ jẹ́ ká sọ fún pé owó tẹ́ rí ẹ má pín mọ́ṣíìnì mẹ́wàá fún yàn mẹ́wàá ẹ fún èèyàn kan lówó mọ́ṣíìnì mẹ́wàá kẹ́ fẹ́ establish nǹkan ní ńlá kẹ́wọ́ nígbà tí ọba ìdọ́dún tí ń bọ̀ tóun náà bá tún ní mọ́ ṣe fẹ́ lómi tẹ́ fi monitor rẹ̀ kí business rẹ̀ kó fi dàgbà ṣe ẹni monitor business yẹn kó lè bá dàgbà kéyìí rádaràdà yìí kọ́ lórí mọ́ ọkọ̀ nǹkan tí ń sọ nǹkan lọ́wọ́ kan online ipẹ́ nìkan sí baranda lẹ́ni tó bímọ tí ó sì lè jèrè àwọn ọmọ nígbà tí ó tọ́ abímọ́tọ́ ní náà abímọ́tọ́ ní kò lè jèrè wọn that is the truth of the matter mo ti mú examples ní méjì wá ní fún ní ìsìn fún yín nípa títọrọ is born mo ti tún mú ìtì imam lọ́kọ́kọ́ síwájú imam ìlú ẹ jẹ́ ká wá pìtàn bọ́ ṣe ń jẹ́ ní ìbò náà wọ́n ti wá tó fi wọ̀lú tó fi wá dá lágbára wípé ẹlòmí ò gbọ́dọ̀ jẹ́ ìmámù àwọn agbọ́dọ̀ èyí tẹ́ máa bí wá lérè online sọmọ Ògbómọ̀ṣọ́ sọmọlé ìmámù jọ ni só di náà kí n tó wọlé ìmámù kí n tó dá sọ́rọ̀ ìmámù l'Ógbómọ̀ṣọ́ tàbí àwọn gan náà ṣe fún wọn jẹ ìmámù náà nínú agídí nínú gbogbo ẹ̀ nígbà wọn wá jẹ tọ̀ wọn nísìn ibà wọn ti jẹ ewu làbọ̀rọ̀ tó jókòó ti táwọn ẹlòmí ìtàn fẹ́ jẹ wọ́n ṣe wá takú sọ mọ́nú ilé ayélujára ni wọn ṣe tó ẹgbẹ́ fi san ayélujára nù tó ayélujára náà lòdì ká padà tó rí mi ìtàn fẹ́ jẹjẹ àwọn tó ti lẹ ìlú lóko tó ti lẹ kábíyèsí lóko wọ́n tún sọ lọ́rọ̀ ẹbí gbogbo ẹ̀ náà lẹ́ti gbọ́ yìí kábíyèsí tó fẹ́ kó tó fẹ́ kọ ọjà wọ́n ní wọ́n gírọ́ ní o kíníkan gbàgbàgbà kíníkan wọ́n tún rán nígbà wọ́n tún dé ẹgbẹ́ wọn ẹ̀jẹ̀ wọn náà ló tún padà tún sọ wípé wọ́n rán wa wá ní ẹni tó rán wa wá ta bá ṣe tá lórí jíṣẹ́ fún wọn ẹkún gbọ́ yìí náà tẹ̀tún yẹ̀ wò.
ṣé lọ́ba níkà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wọ́n á pe lọ́ba níkà ní dàlú gbogbo ẹ pèmí ní dàlúrú yẹn máa prove ara mi pé mi ò dàlúrú mo ń gba ìlú rẹ̀ ni ẹ pèmí lọ́mù tí mo ní fídíò yín bíbí láì pé tí ń jó lójú agbo yìí gágagá tẹ̀tì mu tí yóò ẹsẹ̀ ráwọn kan pé ká máa bú èmi lọ́mù tí láì bá ọtí lẹ́nu mi láì bá ọtí lẹ́nu mi èyí náà nu fídíò ọtí nù tẹ̀tì mú tí yóò mi ò ní play lẹ́yìn tí ẹ sáyé ní ìsìn ọ̀tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ má gbé jáde ó ti jáde rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí Facebook ní bọ̀ lórí péjì tèmi gẹ́gẹ́ kò ti jáde tọ́rọ̀ bá padà kan ọ̀rọ̀ má padà gbé jáde wọ́n padà rí ibi tẹ́tí mú tí yóò kẹ́rí àwọn ọmọ tí ń sì gbé wọ́n sì pàwọ́ níyàn lérí pé mọ́ èmi lọ́rọ̀ ìgbé mi wà nínú ọtí ni ẹ̀wọ́n fi propaganda wọ́n fi bá gbogbo everybody kálẹ̀ jà kí ló dé wọ́n fi ṣe yín ni láì lọ bí kankan ní ìsìn ẹwà wọ fídíò tí mo kọ́kọ́ ṣe ẹgbọ́ nǹkan táwọn ọlọ́jà náà tó padà lórí wípé Alhaji Monsuru ló wà involve nínú tó wà ní àrígbọ́ pẹ̀lú àwọn tó súnmọ́ mi tó yẹ pé confam wọ́n jọ wà láàfin ni mo wà l'Ógbómọ̀ṣọ́ báyìí mo ṣẹ̀ṣọ́ rẹ̀ wọ́n jọ wà láàfin ni àwọn èèyàn náà sì fi wọ́n jáde nínú àpẹ́sì wọn padà wá bá mi pé Alhaji tẹ bá rí tá a ṣe láàfin lónìí mi ní kí ló dé wọ́n ní nǹkan báyìí nǹkan báyìí wọ́n ti sọ fún mi náà kẹ́ ẹ tó mọ sọ story yẹn fún mi ẹ jẹ́ kí n play voice note fún yín kẹ́ ẹ gbọ́ mo fi play voice note yẹn fún mi sẹ́sọ̀ fún mi pé mo ṣe investigate torí pé mo gbọ́dọ̀ investigate kí n mọ tí ń jó lòdù torí àwọn ọmọ yín náà pè mí lókùrọ́ ẹ̀yin náà lẹ́sìn ní ká máa pè mí lókùrọ́ pé that one will make people to dislike me and it will make me not to talk again dákun ẹ bá mi share kí ní kókó round kan lè mọ̀ wọ́n pé àwọn gangan ní bàlújẹ́ bayéjẹ́ mo bẹ̀ yẹn yẹn dákun tó lọ́lọ́ ẹ̀ mo bá share rẹ̀ ẹ wá dé ní ìṣẹ́wá sókè ká dé sílẹ̀ ẹ fẹ́ bà lórúkọ jẹ́ ẹ wá gbé gúdúgúdú jáde máa padà wá sọ ti gúdúgúdú but gúdúgúdú tí ó fi dùn mọ́ mi láti pé ṣe gúdú ní pé máa sọ ọ̀rọ̀ kan èpè kan Al-Qur'ani ni máa fi máa wọ́n lépè lórí àwọn nǹkan tí ò rí àbí nǹkan tó ń kì í bọ̀ lẹ́nu tí ó rí kálẹ̀ káàkiri àti gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ kábíyèsí tẹ́ ń parọ́ pẹ́ wà pẹ̀lú kábíyèsí tẹ́ ń gbogbo kábíyèsí lórúkọ jẹ́ kan àtàwọn ọmọ ìranù tó ẹgbẹ́ wọn ò dá fún ara wọn tọ́fẹ́ burúkú olé tọ́fẹ́ burúkú ìdílé wọn jẹ́ gbé pátápátá ní ma kó yí jáde bí ọmọ jẹ́ mẹ́jọ so right up bí ló múnú bí mi nígbàtí mo rí so okay I will make sure ma ṣe marathon video recording mo fi ṣe talákọ̀ọ́kọ́ tó gùn yẹn mo fi ṣe lè náà gbé káyọ̀ rí àwọn tán dàlúrú nìyẹn o ìwà tí kálukú ń wù lọ́tọ̀ọ̀tọ̀ tí kálukú bá wù ní máa sọ fún yín ṣé pé kò yẹ kẹ́ ṣe nǹkan báyìí ṣé kò tọ́ kẹ́ ṣe nǹkan báyìí ṣé kò yẹ kò ṣe kẹ́ ṣe nǹkan báyìí ṣé kò tọ́ kẹ́ ṣe nǹkan báyìí tó yẹ ká mọ̀ bá kálẹ̀ káàkiri and most of these people you are seeing they are past civil servants they are still rich owó ń bẹ lọ́wọ́ wọn iṣẹ́ kí ni wọ́n ṣe ta ló là lára wọn inú ìran wọn mélòó ló là inú nǹkan tán kó jọ wọ́n a mọ̀ wọlé rẹ̀ wọ́n mọ̀ ṣe wọ́n tẹ̀ wọ́n ṣe rẹ̀gùn ṣì kan fún èèyàn kálẹ̀ káàkiri tó bá jẹ́ pólúwa rẹ̀ náà bá jẹ́ ṣiṣẹ́ owó rí àbí àwọn tó wà lára èèyàn wọ́n bá jẹ́ jàǹfààní èèyàn rí wọ́n bá jẹ́ sọ pé àkúṣe kan nìyẹn lólúwa rẹ̀ kéèyàn ti ẹ̀kúṣe ńgbà tí ò bá ti ṣe òkú gbẹ́ àkúṣe ẹ̀ṣà kú gbẹ́ kìí ṣe òkú gbẹ́ náà ebọ́lọ́ ló ní
estate ànábì mélòó lè rí àwọn ànábì Ọlọ́run ọba estate wọn ni wọ́n fi sílẹ̀ táyé tó fún àwọn olùbọ̀tán tí wọ́n gbé estate wọn nìyí àbí enterprises wọn tó ń gbé kálẹ̀ káàkiri tẹ́ ń fi ọrọ̀ ayé tẹ́ ń fi pàrọ̀ kan táwọn èèyàn jẹ kálẹ̀ káàkiri tẹ́ ń fi bá gbogbo mọ̀ sọ́jẹ́ fún wa ẹ̀rọ ọmọ kìrìsìtẹ́nì ẹ̀ kì mọ́lẹ̀ ẹ̀rọ ọmọ kìrìsìtẹ́nì ẹ̀ mọ̀ bù mọ́lẹ̀ ẹ̀ sì bú kìrìsìtẹ́nì ẹlẹ́dà kìrìsìtẹ́nì sí yóò fi yín lẹ̀ ẹ̀rọ oníṣẹ̀ṣẹ̀ ẹ̀ mọ̀ kẹnu bá wọn wọn lẹ́nu ẹ̀ ń lọ sọ́dọ̀ oníṣẹ̀ṣẹ̀ kọ́ mọ́ bá yẹn ṣáájú ṣé ẹ̀ fi Kùránì yẹn fi kúra ẹ̀ bá lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ kọ́ mọ́ bá yẹn ṣáájú abẹ́ ẹ̀ lọ sọ́dọ̀ kìrìsìtẹ́nì pé kọ́ mọ́ ga àwọn wòlíì kọ́ mọ́ bá yẹn bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tó wà ní ẹ búra èmi fi Al-Kùránì mo fi búra pẹ́ ń pè yí ọ̀dọ̀ àwọn oníwòlíì tí ẹ̀rí sì wà níbẹ̀ ẹwà di gbangba ẹmọ sọ pé yìí sọ̀rọ̀ nípa Christianity pé Christianity kankan àwọn ọba ọba kábíyèsí fẹ́ dà lórí torí Christianity ẹ kásẹ̀ kún mẹ́jọ lọ́wọ́ àwọn ẹ̀kọ́ náà wọ́n sọ fún aláṣẹ mọ̀ sùúrù to make things more clear and easier for you ohun tó wà ní tó lókè yìí ó sì tó gbé aṣọ ilẹ̀ èrò tí ìṣú pípọ̀ jù ilẹ̀ ohun yìí ò tí ìṣú pípọ̀ jù kí inú sàn kúrò ń bẹ̀ kẹsì sọ fáwọn ọmọ tó ń bú kábíyèsí kí wọ́n bú kábíyèsí wọn tí mo bá tó ti lè rí mẹ́sẹ̀jì kẹ́mi ò ń wọnú Facebook pé wọ́n bú mi kò dà mí láàmú ní òfin jẹ́ kó rọ́pò òun náà mi kò dà mí láàmú àwọn yẹn ò níṣẹ́ lápá ní náà fẹ́ fi jẹun èmi ti content fún wọn. Just like Yunusa is now my content until he goes. Ewa ọmọ bẹ́ẹ̀ kún mo ní content lọ́wọ́ àmì ò ní content lọ́wọ́. Yunusa must go. Yunusa must surely go. Ǹjẹ́ ìfẹ́ gbọ́nù? Yunusa must surely go. Wàláhì mo fi Ọlọ́run bá búra fún. Wàláhì mo fàlùkù rárá ní búra fún. Yunusa even want to go. Ẹ̀yin lẹ́ẹ̀jì kò lọ. Why? Ẹ ṣe takú. Yunusa ọmọ lọ. Ẹ ṣe fún náà mọ́ pé ókè ẹ fagbára gba ìmáàmù náà fún gbàkálẹ̀ kàkiri bàbá Mufasiru àná kọ́ náà bá kọ́ bá fọ́nmú kí wọ́n ṣe ẹ fagbára gba Mufasiru náà fún bàbá Mufasiru àná ṣe ẹ ò fagbára gbà pé àwọn aláwọ̀ ń bẹ̀ wọ́n ní gbọ́dọ̀ pàṣẹ àwọn tó ṣe exam fún wọn nígbà náà gẹ́gẹ́ bá ti ṣe gbọ́ as been say wípé àwọn náà wálé lẹ́ẹ̀kẹ́rin ẹ sáà ní dandan àwọn ni wọ́n wà ń bẹ̀ ẹ̀sùn ti plan omi ìkàlẹ̀ nígbà náà wípé ó dáná nígbà tọ́rọ̀ rí báyìí tàì rí báyìí Mufasiru yà gbọ́dọ̀ yọ ńgbà náà kó tó rí pẹ́ fẹ́lẹ́ ìjẹ Mufasiru ńgbà tó dé bẹ̀tánìsì Mufasiru yà gbọ́dọ̀ yọ kúrò ní kí bàbá Mufasiru àwọn tó jáde láyé tìbí tí Yunusa fi sọ fún ẹgbẹ́ kan lọ́mọ kó sàtìsí wọn sì screening fún ọkùn owó wọn tó jẹ́ Mufasiru lẹ́yìn àwọn jẹ́ Mufasiru lẹ́yìn táwọn olórí burúkú kan náà ti ń lọ rí gbọ́ páálí wọn káwọn là ń fẹ́ jẹ Mufasiru ẹ̀ ń dà lóyún ló fẹ́ ju èyí gbogbo wọn sọ wà láì lẹ́yìn ikú mi lọ́yà kù àwọn tó bá sì wà láyé wà láì tó bá fi jẹ wà láì tàlá wọn sọ̀kalẹ̀ lẹ́yìn tẹ́ dàlúrú lẹ́yìn tẹ́ bàdújẹ́ tí ìrìn ayé tí ẹ máa jẹ́ ni ẹ̀sẹ̀ wá sọ Ògbómọ̀ṣọ́ ní ìdẹ́ kàfẹ́ máa fàmọ́ ní máa fi cash out ẹfẹ́ máa fi gbà owó ẹfẹ́ máa fi gbà ìbò mú ń bọ̀ wá fún yín ọ̀tọ̀ọ̀tọ̀ ní torí tẹ́ fi dàlúrú pọ̀ èmi nìkan láyé rí lọ́ntẹ́yìn gan fi dàlúrú ó pọ̀ táyọ̀ sì padà rí àmọ́ pé wà wá dá wà lẹ́sìn kalẹ̀ nígbà Ògbómọ̀ṣọ́ ilá eré ẹ̀ o ọ̀rọ̀ ọjà gan tí ó tó kàn yín ẹ̀tún lórí torí bọ̀ àwọn oníyàwó ẹ mọ̀ sí ìyàwó àṣàlẹ̀ ẹ̀yẹ mọ̀ wọ̀rí máa fún yín ní takeaway 1000 ẹ̀yìn máa fún yín ní kí ló dé pé yóò bá ṣe sàárà fún ọdún ṣe sàárà ẹ mọ̀ gbọ́rọ̀ ọlọ́rọ̀ ẹ mọ̀ gbélé ẹbí ẹlẹ́bí kẹ mọ̀ gbé sórí kálẹ̀ káàkiri torí pé sáfẹ́ kẹ sáà ní àwọn followership tẹ́bà wá mọ́ ilé ẹwà mọ́ ṣe lè gúnbí ilé ìtẹ́ ṣe ní ìsìnkú sí wọn jẹ́sẹ̀ mú bìtàrí ẹ̀yin tẹ́ ń jẹ́ lọ ní ìsinsẹ̀ ti rí ibi tí tán padà sí lórí àwọn ọmọ yín pé wọ́n fún yín nítorí pé wọ́n fẹ́ lò yìí ìjọ tẹ́ bá ti wá fún wọn àwọn ìtàn fáwọn ọmọ yín pé bàbá ńlá bàbá yín bá wà dáhùn fún wọn ní sẹ̀mú bìtàrí nígbà wọn fún wọn sí wọn padà wá dúpẹ́ so gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ èyí tó ti wà glaring tó ti fojú hàn ní sólà ìbẹ̀rù ẹ̀ tí ń dààmú Ògbómọ̀ṣọ́ Alhaji Moshood is part of them. Baba Saka is one of the strong members nínú wọn. Mo fẹ́ mú àwọn evidence the 40% jáde fún yín. Àwọn yòókù subordinate ni kò tí wọn lágbára púpọ̀ jù.
so ní gbogbo ìgbà tó fi ní mo fẹ́ ka orúkọ jáde táwọn èèyàn sọ pé ẹ mọ̀ ká orúkọ wọ́n ti ń fìwà ka orúkọ fúnra ara wọn and they will come out gbogbo róòmù tí kálukú bá play ní gbogbo mọ̀ sọ èmi ò padà rí tọ́wọ́n bá ṣe ní ká mọ̀ wà lẹ́lẹ́mí àtàlà ikú kan pa mí ní títí kébà ṣe pé kò tọ́ lọ́wọ́ bá wọn wàláhì ọkàn mi balẹ̀ lórí rẹ̀ pé kúkú kan lò ní kúkú kankan máa yé ni bẹ́ẹ̀ bá pé ẹgbẹ̀rún wàláhì tàlà máa rí ẹ̀yìn lọ́kọ̀ọ̀kan ni máa rí ẹ̀yìn yìí láì ní iyọ̀ ọbẹ̀ láì ní iyọ̀ adá ṣùgbọ́n orúkọ ọlọ́run bá tí mo pè wọ́n pé ọlọ́run bá kò ní fi mí lẹ̀. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.